ẹ̀yin lovers mi ẹ jẹ́ ká lọ gbìyànjú iṣẹ́ ẹni tó bá jẹ gbèsè. ẹnìkan béèrè lọ́wọ́ mi pé ẹ jọ̀ọ́ pé àwọn èèyàn jẹun ní gbèsè ó ti pọ̀ jù, pé àwọn èèyàn jẹun ní gbèsè ó ti pọ̀ jù. mo wá wò lọ títí mo wò bọ̀, mo rí pé mo wá sọ fún mo ní bí ìlú ṣe rí ni. ó ní kì í ṣe bí ìlú ṣe rí, ó ní ẹnìyẹn ní owó ìdání pé kò fẹ́ san ni. ó ló ní owó ìdání, ó tún sọ fún pé òun ò ní san. wọn ní okay there's no problem, ẹ̀ ní dákọ́ ẹ, màá kọ́ gbogbo ayé tó bá ti di tó bá màá kọ́ gbogbo ayé tó bá di ọ̀la, so everybody àti kí ni á lè jàǹfààní ẹ̀. kì í ṣe wo nìkan màá kọ́, èmi ò lè máa kọ́ ẹnìkan, màá kọ́ gbogbo ayé everybody àti kí ni á jàǹfààní ẹ̀. so àdúrà gbà tòun náà nǹkan tó bá fẹ́ comment abẹ́ kínní, mo bẹ̀ ẹ́ mọ̀rọ̀ ẹ bá mi share fídíò yìí o, bá mi share fídíò yìí because mo fi ràn ẹ́ lọ́wọ́ ni, mo fi ràn ẹ́ lọ́wọ́ ni. share àdúrà gbà bó bá ṣe rí. gbogbo ẹni bá share fídíò yìí wà fọwọ́ ẹgbẹ́ kan rẹ̀ ṣe láyé ni, mo sọ bá rí bẹ́ẹ̀. Amina. So gbogbo bó bá rí pé èèyàn jẹ ní gbèsè, tó bá rí pé èèyàn jẹ ní gbèsè kó ẹni ò lè fẹ́ sanwó náà lọ gbìyànjú iṣẹ́ yìí. kí ló máa lọ sí ọmọ ìyá mi? wàá lọ wá orí òkété tútù, wàá mú sínú wàá wá orí òkété tútù, irun ọ̀gà ààyè, ó lè mú kó gé irun díẹ̀ kó mú pẹ̀lú ẹ̀. wàá wá ewé ata tútù, ewé ata jọ̀sìn tútù, wàá kó pẹ̀lú ẹ̀. wàá wá gun mẹ́tẹ̀ẹ̀ta, wàá gun papọ̀ mọ́ ọṣẹ. tó bá ti wá gun papọ̀ mọ́ ọṣẹ ọmọ ìyá mi, wàá wá kó sínú ike. tó wàá kó sínú ike funfun. ọṣẹ náà lè kékeré yìí, wọ́n lè wà nínú ike kékeré yìí. tó bá tó wá gun pẹ̀lú ẹ̀ ọmọ ìyá mi, wàá máa bu díẹ̀, wàá máa bu wẹ̀ lọ bá ẹni tó fẹ́. ọjọ́ tó fẹ́ lọ gba owó yẹn lọ́wọ́ ẹni yẹn, ọjọ́ yẹn ló máa wẹ ọṣẹ yẹn o. ọjọ́ tó fẹ́ lọ gba owó yẹn lọ́wọ́ ẹni yẹn, ọjọ́ yẹn ló máa wẹ ọṣẹ yẹn. wàá wẹ̀ lọ bá ní. tó bá ti wẹ̀ tán báyìí, o ti wọṣọ, má tó padà sílé. bó bá ti lọ lọ́nà, má jẹ́ kí ẹ̀wọ̀n pè é sí ìwé padà pé lágbájá o, ṣàánú mi o, jọ ẹ wá sí kíní kan. má ṣe é. wọ́n ní sàbí ológun sí wí, ọmọ ìyá mi, sàbí ológun. tó bá kọ́ ẹ nìkan tí ò bá sá bẹ́ẹ̀, má sọ pé oògùn ò ṣiṣẹ́. ó bá ti wá wẹ̀ kíní ẹ̀ tán, wẹ̀ tán báyìí, ó wọṣọ lójú ẹsẹ̀ yẹn. bá ti wọṣọ yẹn tán, máa gbọ́ bẹ̀ direct. gbogbo ọ̀rọ̀ tó bá sọ lọ́jọ́ yẹn bá gbọ́ sí ẹlẹ́nu. ó bá dẹ̀dẹ̀ wẹ̀, wá sọ pé ó fẹ́ gba owó lọ́wọ́ owó mi tó wà lọ́wọ́ ẹ̀ kó fún mi, kó fojú àánú wò mí, kó fún mi ní kíákíá. ọmọ ìyá mi, ní èpè àti àdúrà wàá ṣe kan fún mi. bóyá irọ́ ni mo pa, bóyá òótọ́ ni mo pa. tó bá dọjọ́ iwájú, tó bá rí pé òórí àwọn opportunity yìí mọ́, because kì í ṣe àwọn nǹkan tí mo fi sílẹ̀ lẹ́nìí, ó lè dọ̀la tí má fi sílẹ̀ mọ́. èdè kú mi nírùn, ìwọ náà ò ní kú òdì nírùn. àdúrà gbàgbọ́ ọ̀nà àlàfọwọ́gbà still me international. gbogbo ọmọ ìyá mi ẹ lọ bá mi ṣí ẹ. orin kan ń bọ̀ lọ́nà, orin ifá náà ni ó ń bọ̀ lọ́nà. ó ní gbogbo àwọn ọmọ Yorùbá ni ẹ jọ̀ọ́ ọmọbìnrin, ẹ bá máa stream ẹ, bá ti drop ẹ bá máa stream ẹ jọ̀ọ́. àdúrà gbà ọ̀nà àlàfíàn. thank you very much, God bless you.